àlùkò lọ èkó sùn Hassan ó di gbére Aremu ó di gbére Idowu ó darí iná kó ikú dòrò ọ̀run dàbí ọjà ń bá ọ lọ ń bá lọ lówùrọ̀ máa dé lálẹ́. lọ́jọ́ tẹ́mi ó bá ní gbélé ayé mọ́ ikú tó oníkálukú wá ń sá fún pẹ̀kílà ọjọ́ kóra wa lójú. ohun tó yẹ ká máa bira wa léèrè ni wípé níbo là á kú sí, ọjọ́ wo là á kú, kí ni yóò ṣokùnfà ikú tá a kú, orú ikú wo gangan ni yóò pa oníkálukú wa ló fi jẹ́ kí agbélé ayé ṣe rere. bàbá wa Chief Hassan Aremu Idowu láàní ṣe bẹ́ẹ̀ rí mọ́ ikú dóró ilẹ̀ ìjẹ́ èèyàn. ẹ wo alága àdínní of Olúwa mosque jọ̀gá quarters Aiyetoro Yewa nurse ní ìpínlẹ̀ Ògùn la ò ní ṣe bẹ́ẹ̀ rí mọ́. ikú apẹni à ń pè wà láì ikú apẹni tí ń pè ní. àwáyé má kú kankan kúkú sí pa Chief Hassan Aremu Idowu ló lọ nílẹ̀ yìí ilẹ̀ ń jẹ́ èèyàn. látọdún 1936 sí ọdún 2024 88 years ló bá dé. àyìnbá Chief Hassan Aremu Idowu pé ọmọ ọdún méjìléláàádọ́rùn rí nǹkan kó tó di wípé bàbá ṣíwọ́ iṣẹ́ dágbére fáyé po. àrùn làáríwò àwáwí kọ́ kò sẹ́ni tó lórí tọlọ́jọ́ ṣe wà láàyè. àwọn ọmọ olóògbé ń kí bàbá àwọn pé ó di gbére o. bẹ̀rẹ̀ látòrí bẹ̀rẹ̀ gbogbo ilé mo pẹ́ lọ́lá fúsàtọ̀ ayé àbá ni wọ́n ń dá. táyé ọlásùn ń bọ̀ olóòtú pẹ̀lú dáúdù gbogbo ilé kẹ́hìndé àjàní Ìdòwú wọ́n ń dágbére fún bàbá pé ó dárìnà kó dojú àlá òjèrè. ọ̀nàrẹ́bù bàkáwò àkàndé Ìdòwú wòlíì Michael Aremu Ìdòwú àti Kazeem Alani Ìdòwú gbogbo wọn pátá ní kú bàbá dùn fa ó dùn ní jọjọ. akáṣọ lórí ń sunkún ara wọn, òkun sunkún òkun ẹ̀ ráyé bí. ikú tó ń pani gangan á kú lọ́jọ́ kan ló fi jẹ́ amọ́kàn kúrò. gbàjáre tó bá máa di ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù keje ìyẹn 26 of July 2025 ní final burial pa Chief Hassan Aremu Ìdòwú á wáyé ní Gbadebo Omidokun Yayi Hall ládojúkọ Wema Bank l'Ayetoro ní ṣíṣe ọ̀hún yóò ti gbéra sọ. àwọn ọmọ eré agbẹ̀yìn wa ẹ̀ṣà mi ńlá ipa tí àwọn mọ̀lẹ́bí náà kó náà kọjá kàsí àrà ń kì í hàn o. ilé bàbá rẹ lọmọ ìjẹ ní àgbẹ̀ ọmọ olúgbọ́n ọmọ òòṣà ọjà ọmọ ọlọ́lá ti ìkàtẹ̀wò ọmọ ojúlábẹ́sà èké òṣojo ẹni tí mo jẹ́ ní gbolà lọ́wọ́ àwa ọ̀làbànífẹ́ jẹ́jẹ́ àbábẹ́tún ní lára bí omi nbádédé délé ayé ọmọ alábẹ́ni nbá jẹ́ ọmọ agbá ti kú yọ ooo ọmọ níkú jẹ́ ọmọ níkú ariwo ọmọ níkú àgbọ́júgbánù ọmọ tẹ̀nú àgbàgbò ọmọ bùnmùbùwẹ̀ ṣàgbàlògbòlòǹgbò ọmọdún fáṣeun títí òkun tẹlẹ́nu òkè gọ̀ngàn alárè kalẹ̀ ọmọ arẹ́kẹ́ olúgbà ọmọbìnrin sàbà gbá obìnrin sàbà sọ́dàn ọmọ arẹ́kẹ́ olúgbà àbàwọ́ lọ́mọ so kò jẹ́ tìgbàdo ọmọ ọlámọ̀kọ ọmọ ní kò òjò àbíkú kan bí ẹ ń rebi ọmọ nílé ẹ ń ta ọmọ àgbọ̀nrín òjòwú ọmọ èyí àráwò ọmọ gbélé àwòdolúwa ìmọ̀lákú adégbà fálà ìyàndá ògo ìyàndá òkú gbòòrò ọmọ ìdá tí ń sunkún ẹ̀jẹ̀ ọmọ àràrè tó yọ nínú òṣè Aiyetoro máa jọ níyà o ọmọ ẹ̀gbá òun tó ná dalẹ̀ ọmọ gbẹ̀rún ẹ̀kọ́ akaṣọ àkàrà ọmọ nílùú ìpò ṣẹlẹ̀rú òbòmí òṣùrù tẹ́lẹ̀ ẹ̀ mádẹ̀mádẹ̀ ọmọ nílùú mọ́kànlá ọmọ ṣiṣẹ́ tọrọ kó o tó jẹun àgbà tí ò ṣiṣẹ́ tọrọ omi ṣòro ọbẹ̀ ni yóò kàn jẹun ọmọ nílùú àjínárèrè òfomi rọrí fọ ọṣẹ pàfòpàfò Aiyetoro ọmọ nílùú púpọ̀ bí ọ̀kan ṣoṣo ọmọ alápá ń sápá ṣèbí kò lè yẹni ni ọmọ lóró tí ń kún yùmùyùmù Aiyetoro ẹlẹ́rìí fún ọgọ̀ràn ọmọlẹ́gùn aláṣọ àràǹbarà ará Ẹ̀gbá bí ará Ọ̀yọ́ ọmọ bẹ́ẹ̀ báwọn lọ́nà ẹlù wọn ìdá omi àfàì báwọn lọ́nà ọmọ ẹ̀ṣẹ̀ kọ́kọ́ kẹ́ mú afẹ́fẹ́ inú ilé sọta Aiyetoro ọmọ obìnrin lọ́rọ̀ òṣùpá mẹ́wàá bí ẹni pé ọ̀rọ̀ àná Kọ́ládé Aiyetoro gbogbo wọn ní ṣiṣẹ́ oge ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dè bí ará yìí lóró
ẹ̀yin ló kò bìrì kó tó tẹ̀ lújà nkọjà nkàndò torí kí wọ́n lè dá wọn lẹ́kùn ogun ni ọmọ olùkó ewu ọmọ ẹlẹ́wù ẹ̀tù ọmọ bàtẹ́dé àgbèdégbèdé mídòkun adélùmọ́yán ọmọ adégbénró òpómúlóró mọ̀jà lẹ́kàn Aiyetoro ọmọ onílò nífẹ̀ẹ́ òtú yékèrè ọmọ adórí omi gbérétérété ọmọ onítòrò bí omi nì òbí dídá ọwọ́ dó sórí ọwọ́ Aiyetoro májọ òbí mímọ ètìtẹ̀ ilẹ̀ dó sórí ilẹ̀ ọmọ arọ́pọ̀ ńlá jò nítorí ẹran ẹkùn ọmọ àlàyé tó nílẹ̀ títí dójú ọ̀yàn Aiyetoro ọmọ ẹlẹ́rẹ̀dò títí tó fi délé Kétu ẹ pẹ̀lẹ́ o ọmọ lóru rébété tó ń bẹ lùgbọ́n ṣẹlú àbomi rẹ kójúlógún fa làwọn wọn lẹ́gbà ọmọ wípé ń kó lójú ọlọ́rọ̀ kọ́lọ́rọ̀ ọgbọ́ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí lọ́lọ́rọ̀ yóò ṣe ẹkùn ọmọ Aiyetoro mẹ́jọ ọmọ ẹ̀gbáko tó ná dalẹ̀ èèyàn tó bá kí yín lá Aiyetoro alówó abímọ aṣòwò ajèrè ọ̀rọ̀ wọn alátòrò bí omi ìyálẹ̀ ẹ̀ta òwá tòrò bí omi àfòwúrọ̀ ọ̀pọ̀n ebi gbó ọmọ bá tẹ̀rítàrẹ́ òkú lọ́yọ̀ ò lẹ́jẹ̀ nú bàbá yín kú lóko ó dáa pọn ọmọ ọ̀rọ̀ ìyá lúrú ọmọ ọ̀rọ̀ ìyá lọ́yàn ọmọ ọ̀rọ̀ ìyá sákẹ́kẹ́kẹ́ ọmọ owó yẹlẹ ọmọ òtòṣì yẹ ẹ̀ta òtòṣì ojú ọmọ ènìyàn adìyẹ òtòṣì ní jẹ láàrin ìgbẹ́ tó lówó ọbẹ̀ ní jẹ ní gbangba oko ìjìgbọ́n ọmọdé àfẹlẹ̀yà ọmọ bónílé òsùn kó pẹ́ títí oòrùn a máa mú nílé lọ ọmọ aṣọlẹ̀ má ṣàfọwọ́rá ọmọ bó kẹ́mi ní kẹ́kẹ́ ń ó lè gbé ìjẹ ọkọ ọmọ bó gẹ̀mí ní gẹ̀gẹ̀ ń ó lẹ́gbẹ̀ẹ́ falè kíkẹ́tà yìí kẹ́ńkọ́ ń ó lẹ́gbẹ̀ẹ́rìndínlógún pàṣẹ fàṣánà rẹ̀ mú Ìdòwú ẹ̀ṣọ́ ni ọmọ alówó ṣe bí ọba èèyàn tó bá ná Ìdòwú kúkú ná ọmọ bá lóde Ọ̀yọ́ ọmọ arẹ́jì bá rìn arẹ́gbọ́n tẹ̀lé àtìtẹ̀bí àtìtẹ̀sùn ẹlẹ́sà òkun ọmọ bọ́nà ro Ìdòwú fó bí ẹni polówó ẹ̀kọ́ arọ́ta túfọ̀ ọjà kùmọ̀ abẹ̀yìn aró pélémọ̀ ẹ má pé Ìdòwú ní ẹrú bèjì mọ́ òwò ẹ̀kẹ́ẹ̀ta ọmọ ni wọ́n kúkú ń ṣe torí pé wọ́n bí wọn léra wọn ni pàṣípàṣánì Ìdòwú ìwọ ni mò ó kúkú ń ké sí alága àdínní ọ̀fọ́lúwa mosque jọ̀gá kọta Aiyetoro yẹwa náà tí ó di gbére ó yá ní ilé yèyé rẹ̀ ọmọ ajákọ̀rẹ́ ò dẹ́kun ṣe ó dàgbà ṣíyàn àgbègbò ohun tó ṣàgbègbè àmọ̀dó tó fi dẹ́kun rínrín bó bá ṣe gúnnú gún ẹ̀wọ̀ nkókó mìíràn ẹ̀yìn ni ọmọ ajákọ̀rẹ́ ò dẹ́kun ṣe ọmọ ṣàbùṣàyàn òfògùn ṣàgìwò ńlẹ́ èjì rẹ̀ ará àṣokùn wíníwíní lójú orogún èjì wọ̀rọ̀ lójú ìyá rẹ̀ ẹ̀dún jọ bí ọmọ ẹ̀dún tí ń ṣeré lórí igi òbẹ́kìsì bẹ́kọ́sọ́ ó bẹ́ sílé alákìísà ó sọ alákìísà dónígbà aṣọ wíníwíní lójú orogún èjì wọ̀rọ̀ lójú ìyá rẹ̀ fún mi kí n bá òrèlé kí mi kí n padà lẹ́yìn rẹ̀ àìtètè jí onílẹ̀ gbalẹ̀ ń pẹ̀lẹ̀ ẹ̀dùn a máa gbérí igi réferéfe àwòdì a máa gbé ojú ọ̀run kẹrìnkẹrìn èrèlú igbó olójú lákọlábo òdekílékún òdọ́dọ̀dẹ̀ ẹ̀tẹ̀rùtẹ̀rù gbajúmọ̀ ọmọ tí ń gbà kúnlẹ̀ ìyá tí ń gbà dọ̀bálẹ̀ lọ́wọ́ bàbá tó bí lọ́mọ wíníwíní lójú orogún èjì wọ̀rọ̀ lójú ìyá rẹ̀ ta ni ó bí bèjì kó náwọ́ èjì rẹ̀ kí n ṣànímù okùnkùn kéésì èjì rẹ̀ tí mo bí tí mo jójójójójó èjì rẹ̀ tí mo bí tí mo yọ̀yọ̀yọ̀yọ̀ èjì rẹ̀ ará àṣokùn ọmọ ẹ̀dún tí ń ṣeré lórí igi èjì rẹ̀ wọlé olówó kò lọ ó wọlé ọlọ́lá kò lọ bẹ̀ ilé alákìísà ló ti ń kí wọn bí Táíwò ti ń lọ níwájú bẹ́ẹ̀ ni Kẹ́hìndé ń tọ́ lẹ́yìn jọjọjọ Táíwò ni ọmọdé Kẹ́hìndé ni ẹ̀gbọ́n Táíwò ni aránṣẹ́ pé kó lọ táyé wò bí ayé dára bí ó dára ó tọ́ ayé wò ayé dùn bí oyin Táíwò Kẹ́hìndé ni mo kí èjì wọ̀rọ̀ ní ojú ìyá rẹ̀ òdólé ọba tẹ̀rín jẹ́ kí n rí jẹ́ kí n rí mu pàṣípàṣánà rẹ̀ mú Ìdòwú ó ti péré ó dẹ̀rì ìnà kó ó dojú àlà ó di bẹ́ẹ̀ ní báńkì níbi èèyàn ń jẹ́ èèyàn iwájú tó kọjú sí kọ́ba olúwa jẹ́ ó dáa ẹ̀yìn tó fi sílẹ̀ kó o má bàjẹ́ láéláé ẹ wá gbọ́ àrùn láàárín wò kò sẹ́ni tó lórí tọ́lọ́jọ́ ṣe tọ́ àyà àbá ni wọ́n ń dá mọ́pẹ́ lálá Afúsátù bẹ̀rẹ̀ pàṣípàṣánà rẹ̀ mú Ìdòwú mo jíjá tó rán mi ó ní kí n bá ọ máa kí bàbá rẹ̀ pàṣípàṣánà rẹ̀ mú Ìdòwú ó ti gbére ó dàrínà kó ó dojú àlá
bí wọ́n bá wá bí ní wípé ta ló kọrin sí yín létí ẹ bá mi máa sọ fún wọn wípé Ìdòwú iye ni Ìjẹ̀bú Waterside lè mí kúkú ti wá ọmọ Ìwòpé Àjídà gan lè mí Ìdòwú ọmọ ogun gbàjò.